ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lódò nígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé, kíkẹ́ àti ọlá máa wà pẹ̀lú yín o. Ọba mi, àṣejèrè lẹ́ máa ṣe o, àṣeyọrí lẹ́ máa ṣe o, àṣemókè lẹ́ máa ṣe. Nítorí ọba mi ó dá Yorùbá, ó péye, ó ní làákàyè, ó lọ́gbọ́n, ó sì lóye. Mo kí yín tẹlé toko pé kẹ́kú ojúmọ́, kẹ́kú ojúmọmọ. Ọjọ́ èní ló sàn yín sí àlàáfíà, ló sàn yín sówó. Ẹ̀yin tẹ́ wà lóde lẹ́yìn odi, rere lẹ́kọ̀ọ́ wálé. Ẹ̀yin tẹ́ sì wà nílé, ìdágìrì kò ní dẹ́wò báyìí o. Ìfàyàbalẹ̀ yóò máa jẹ́ ti yín o. Kíkẹ́ àti ọlá máa pẹ̀lú yín. Ire o, àṣẹ. Èmi ni El-Hajj Abdulrahman Àjàdópin Adérẹ̀mílẹ́kún, kábíyèsí ọba alájàṣẹ Oníkòyí Abẹ́sàn ẹ̀kẹfà tìlú Àjàṣẹ ilé, tí a mọ̀ tí a ń dápè ní Port Novo, ààrẹ ìlú Benin. Ṣé gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹni tó ti pè rẹ̀ ní Yorùbá, ẹ rí i pé iṣẹ́ Nàìjíríà ni. Òǹkòyí là wá, ọmọ ẹrù Ọ̀fà, ọmọ náà jó ògiri ọ̀sá, iná yẹ̀yẹ̀ ògiri yẹ̀yẹ̀, òun là wá. Èmi tí mo wà ń jókòó, àwọn ọmọ Anáta, ọmọ Òǹkòyí, ọmọ Ọbáganjú, òun ló jókòó ń bí báyìí. Àwọn ọmọ Anáta ni ẹni tí náta tí ò nálé, ẹni tó tẹ̀dó ìlú Àjàṣẹ, òun ni kábíyèsí ọba alájàṣẹ Oníkòyí Abẹ́sàn ẹ̀kẹfà tìlú Àjàṣẹ ilé. Bẹ́ẹ̀ni, nítorí ìlú Abẹ́sàn níbí, ìlú Abẹ́sàn níbí báyìí, orílẹ̀ Yorùbá ta sì nílùú wa níbí báyìí, lájàṣẹ níbí báyìí, ló lọ 35, ohun tá ń pè ní 30, ló lọ 36, ohun tá ń pè ní 36. Erílẹ̀ 36 ló wà ní ìlú Àjàṣẹ níbí báyìí. Èyàn ní ká ní pé tí a bá fojú inú wò gan, a rí pé gbogbo orílẹ̀ Nàìjíríà ló wà nínú ìlú Àjàṣẹ ìbáyìí. Ló rọgiri ká ìyá wa tí Elédùmarè fún ní ọmọ 9, Elédùà fún ní ọmọ 9 náà ní sì fi máa kí yín lẹ́ẹ̀kan sí gbé kẹ́kẹ́ àbọ̀ sí ìlú yín, kẹ́kẹ́ àbọ̀ sí Àjàṣẹ ilé, ìlú gbogbo àwọn ọmọ Yorùbá. Àjọṣepọ̀ tó gún régé ni, àjọṣepọ̀ tó gún régé ni. Nítorí Anáta ọmọ Òǹkòyí ọmọ Ọbáganjú, tí mo bá ti ń sọ, tí mo ń pe ọmọ Ọbáganjú, ẹ ti lè mọ̀ pé àti Nàìjíríà àti Ọ̀yọ́ láti wá tẹ̀dó síbí. Àbẹ́ẹ̀rí, àjọṣepọ̀ yẹn ó gún régé débi pé ìgbà tí mo fẹ́ dádé gan lára, Aláàfin Ọ̀yọ́
ikú bàbá yèyé Ọláyíwọlá Lámídì ẹ̀kẹta tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ fi pòókò ẹ̀ òun ló dádé fún mi ní bíbá yìí. èyí ẹ ti fi hàn ẹ ti fi mọ̀ wípé àjọṣepọ̀ náà àjọṣepọ̀ tó gún régé ni. a fi ọjọ́ kan fi gbàgbé ilé, kò sì sí ọmọ àjàṣẹ́ kan orílẹ̀ àjàṣẹ́ kan tó gbàgbé ilé ní Nàìjíríà. ìyẹn ni ká ní pé àjọṣepọ̀ tó kún régé ni à ń ṣepọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹbí wa ní Nàìjíríà ní gidi bó ṣe tọ́ bó ṣe yẹ. lẹ́ẹ̀kan sí tún fi hàn yín gbogbo àwọn ọba Nàìjíríà gẹ́gẹ́ bí Ajérò, Ọlọ́yẹ́, Ọ̀ràngúnlélà, gbogbo wọn ni wọ́n wá síbí báyìí nígbà ìwúyè mi. Ọ̀ọ̀nìrìṣà Ẹnìtàn tí mo fi gbogbo ọ̀wọ̀ fi pe ókò ẹ̀, bàbá Yorùbá, ó fi delegation tó péye ó fi ránṣẹ́. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba ní Nàìjíríà wọ́n fi àwọn delegation àwọn ìgbìmọ̀ tó péye wọ́n fi ránṣẹ́ ní lásìkò ìwúyè mi. èyẹn àti bẹ́ẹ̀ lẹ́tì rí pé àṣepọ̀ wa àṣepọ̀ tó ṣe pé àṣepọ̀ ọmọ ìyá ni, ọmọ ìyá ni, nǹkan kan náà ni wá. àbẹ́ẹ̀rí nǹkan kan náà ni wá sì wá pọ̀ nígbà yóò tó lè ṣe. ṣe rí ohun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́yìn nǹkan tá ti mọ̀ tẹ́lẹ̀ rí, nítorí à ń pe pásítọ̀ kan ní Lọ́ọ̀lùgà bí nǹkan kan tí mo bá rántí orúkọ ẹ̀, láti 1914 tó ti ṣe amalgam convention ìpè tó ń pa Sud àti Nord tó ń pa wọ́n pọ̀ nínú ìṣọ̀kan. wọ́n kọ ìwé sílẹ̀ pé after 100 years, ìyẹn ni ká rí pé 100 ọdún, lẹ́yìn 100 ọdún Nàìjíríà ló tún wá pín. àwọn bí tí nǹkan ṣe ń lọ lásìkò yìí náà ní mú àwọn èèyàn láti sọ pé láti fẹ́ máa rí pé ọmọ ìyá kọ̀ọ̀kan kó máa ṣeré lọ lọ́tọ̀ọ̀tọ̀. èmi rí pé sùúrù lánìí lásìkò yìí, nítorí Elédùmarè tó gbé Yorùbá ó mọ̀ yìí pé agbárí ẹ̀ ó pé. bí ò bá sí Yorùbá kí àwọn òṣèlú kan dáríjì mí o, Elédùmarè ó dáríjì gbogbo wa. bí ò bá sí Yorùbá Nàìjíríà ó ti yá. àmọ́ ọlá làákàyè tí ọba mi fún Yorùbá, Nàìjíríà tún wà ní dúró. ìyẹn ni ká ní pé a fi làákàyè sí, a fọgbọ́n sí. bí a bá tẹ̀ mú ohun tí convention yìí báyìí ti 1914 tábà tẹ̀ wá mú lò, ó yẹ ká gbé ìgbésẹ̀ tó kún régé lérí ẹ̀tọ́ ti àwa ọmọ Oòduà. nítorí àwọn ọmọ Oòduà tó ń pín yẹ́lẹyẹ̀lẹ sórí ilẹ̀ wọ́n pọ̀
ohun tí àwọn abónílẹ̀dúlẹ̀ tó fi yà wá ló pọ̀ jù, tó fi yà wá láti pé kó máa rún dúkìá wa, òun ló pọ̀ jù, tó ṣe pé wọ́n máa kó dúkìá wa lọ, àwa náà sì máa dápẹ́ fún wọn, òun ló pọ̀ jù. Tí wọn bá sì pín wa, wọn lè máa rí ìbá ìṣe. Ọba mi dá Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀dá tó lọ́pọlọ ní gidi, tó lọ́pọlọ, tó létò. Kò sí nǹkan tí àwọn abónílẹ̀dúlẹ̀ wa kọ́ wa. Wọ́n kàn wá gba èdè wa lọ́wọ́ wa ni, láti gbé wọ́n máa tàn wá, láti máa kó àwọn dúkìá wa lọ. Ìyẹn ni ká ní pé àwa gan alára lágbáradì nípa nǹkan tí Oòduà tó fi akọ́ wa. Ẹ rántí pé Oòduà ó padà sílé ni, ó padà sílé ni. Àánú ìran ẹ̀ ló ṣe é, ló fi padà sílé. Gbogbo ọ̀nà tábà rí pé lóòjọ́ kan lágbà fi gbé kíní ìbá ilẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ láti 1914, ló dúró lérí ọgbọ́n àti òye àti ìlàkàyè kí ogun kó má wáyé ní Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni ogun ò ní wáyé, nítorí nílùú Àjàṣẹ́, bàbá wa tó tẹ̀dó ìlú Àjàṣẹ́ tí Elédùmarè fún ní ọmọ 9 láti inú oyún kan náà, àtìgbà náà ló ti káwọ́ jálẹ̀, ló ní òun ò jà mọ́, nítorí pé ohun tí ọba tòun ṣe fóun ó ti ju pé kó wọn máa da ẹ̀jẹ̀ ènìyàn lẹ̀. Ló wá kún fún sùúrù. Ohun tó mú tó fi sọ ìlú wa ní Àjàṣẹ́gun nìyẹn. Ó ní àti jà àti ṣẹ́gun ìgbèdélé nípa ẹ̀san ọmọ 9. Ẹ ní ìgbàgbọ́ pé àwa Yorùbá à ń ka ẹ̀san ni, a sì tún wá bí ẹ̀san. Ẹ rí pé ohun tí ọba náà ṣe fún wa, nǹkan ńlá ló ṣe fún wa. Fún gbogbo ẹni tó bá gbọ́ àgbọ́yé ẹ̀san. Èyí báyìí ló dífá fún wípé gbogbo ẹsẹ̀ tá bá gbé, ká gbé ẹsẹ̀ tí ó péye, tí ó yanjú, ẹsẹ̀ tí ó gbé wa mókè, tá fi ṣe àṣelà, àṣeyọrí. Àbẹ́ẹ̀rẹ̀. Mo ń pe gbogbo àwọn ọmọ Yorùbá sí àkíyèsí báyìí, láti pé kí ká ronú, ká mọ ohun tá ṣe. Oòduà wá láti pé ká ní ìfàyàbalẹ̀ ni. Ìfàyàbalẹ̀ yìí báyìí ló sì péye. Ìjọba Nàìjíríà, fún gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, wọ́n láti mà sí, wọ́n sì gbé ẹsẹ̀ gidi àti àwọn òfin yìí bá ò sì lè ṣe bí ò ṣe kí gbogbo àpapọ̀ Yorùbá kàn gbófin lẹ̀, kàn fi hàn ìjọba federal láti pé ohun tí àwa fẹ́ ni. Bọ́mọ ìyá méjì ó bá ṣeré lọ lọ́tọ̀ọ̀tọ̀ kò láìfì. Àmọ́ èyí tó ṣe pàtàkì
ní ká ní pé gbogbo àwa ọmọ Áfíríkà kankan náà ni wá. Ibì kan náà láti kó, ibì kan náà láti ń bọ̀. Kó bá mi Oòduà èèyàn ńlá ni, òjíṣẹ́ wa ni, òjíṣẹ́ àwọn Yorùbá ni, òjíṣẹ́ ìran dúdú ni, bẹ́ẹ̀ sì ni Ọ̀rúnmìlà. Kíkẹ́ àti ọlọ́mọ wà pẹ̀lú gbogbo wọn. Ọmọ Yorùbá ìran tó péye ni. Ká máa ronú séyìí nípa ẹ̀kọ́ tí Oòduà fi kọ́ wa nípa Ifá tó ń gbélé wa lọ́wọ́. Nígbà yóò tó lè ṣe ká lè fi mọ ẹsẹ̀ tí a gbé. Nǹkan kan mo kàn fẹ́ rán wa létí lẹ́ẹ̀kan sí. Àwọn bàbá mi tó wọlé lọ, Kábíyèsí Abdulyakin Àjàsá Adélẹ́yẹ. Ìgbà tí mo sì tún lọ sọ́yọ́, mo gbọ́ lẹ́nu bàbá mi Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kẹ́mi ogun jù báyìí lọ. Òrìṣà pàápàá fúnra rẹ̀, ẹ lọ gba ipò òrìṣà ni, àkàndá èèyàn ni. Ó láti máa fi yé wa àwa Àjàṣẹ wípé ká rántí wípé òru kan ni àwọn òyìnbó lérí ìwé náà fi ya ìlú Áfíríkà. Ìyẹn ni ká ní pé eré ilẹ̀ aláwọ̀ dúdú kì í ṣe nǹkan kan láti máa kó àwọn dúkìá wa ni. Àwọn dúkìá yìí báyìí ló sì mú ní jà wá lógun òde ní jà wá lógun òde ní. Ifá ti sọ àsọtẹ́lẹ̀, Oòduà gan alára sì ti sọ. Gbogbo ohun tá bá ṣe ká máa fi ọ̀rọ̀ Oòduà síwájú, ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ká máa fi síwájú. A kì í fi ìbínú fi ṣe nǹkan kan o. Ó ti dájú pé ìjọba Yorùbá, àwọn ọmọ Oòduà wọ́n dá dúró gedegbe fúnra ara wọn nínú ìṣe, nínú àṣà, nínú ìṣẹ̀ṣe, látara èdè wa, èdè Yorùbá tó péye, èdè ọgbọ́n àtòye. Àsìkò yìí báyìí ó jẹ́ àsìkò kan, àsìkò ẹlẹgẹ́ ni tó ṣe é pé oníkálukú láti mọ ohun tí ń ṣe. A ní láti mọ nǹkan tá à ń ṣe kógun kó má kó wa. Ogun ò kì í ṣe nǹkan tó dáa. Mo sì rí i pé àwọn ọba ńláńlá wọ́n wà níjókòó tó ń sì tún kù tó ń ronú sí èyí. Ẹ má yọ ẹsẹ̀ àgàlà kan ẹ̀yà ọba àwọn ọba yín lẹ̀. Àṣẹ tó bá pa fún yín ní kẹtẹ̀lé. Àṣẹ tí wọ́n bá pa fún yín ní kẹtẹ̀lé, nítorí ẹnu wọn ni àṣẹ wà. Àṣẹ tó bá pa fún yín ní kẹtẹ̀lé o, ẹnu wọn làṣẹ wà. Gbogbo ohun tá a sì ń fẹ́ láti ṣe ní dáadáa á lè ṣe nínú gbogbo agbára Elédùmarè á rí ṣe. Tó bá wà nínú àǹfààní ti Yorùbá á rí ṣe náà ni bó ṣe tọ́ bó ṣe yẹ. Ẹ̀yin èèyàn mi,
mo ká ní pé ìdálẹ́kọ̀ọ́ tí mo rí ńbẹ̀ òun ni mò ń sọ nípa èyí báyìí ká fi yèdénú fún gbogbo ohun tá a ṣe. Ẹ̀jẹ̀ ò ní láti kán sílẹ̀ fún gbogbo ohun tá a ṣe. Ká ṣe gbogbo ẹ̀ nírọ̀ nínú ètò nínú ọpọlọ làákàyè tó péye àtọgbọ́n tó péye k'Elédùà kó ràn wá ṣe. Àṣejèrè àṣeyege àṣemókè láṣìṣe fún gbogbo ohun gbogbo tá a bá ṣe. Kó rí bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ níbí nísìn àṣẹ Elédùmarè. Ire o, àṣẹ. Pé fún wa ní ká ní pé inú èdè wa èdè Yorùbá wa ni àṣà wa ti wà. Inú èdè wa làṣà wa, èdè wa làṣà wa. Èdè wa ni ìṣe wa, èdè wa ni ìṣẹ̀ṣe wa. Inú èdè yìí báyìí ni gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà. A ní láti sọnù. Ara pa àwọn nǹkan tí mò ń sọ nìyẹn. Ipe àwọn abọ́nilẹ̀dúlẹ̀. Ẹ rí pé àwa gan tí a wà níbí báyìí French máa ń pọ̀ nínú Yorùbá wa. Tá a bá sọ̀rọ̀ tá a bá ti fi French kọ̀ọ̀kan sínú ẹ̀ àti ìrọ̀rọ̀ yẹn sọ. Bẹ́ẹ̀ náà ni ní Nàìjíríà tọ́n bá ti sọ̀rọ̀ tọ́n bá fi Gẹ̀ẹ́sì sí ọ̀wọ̀ yẹn kò tí ì péye. Àwọn strategic ni àwọn ọgbọ́n àtòye láti yí àwa èèyàn dúdú padà ni, láti yí wa kó lè rí ọwọ́ wa. Ìjàmbá ńlá ni a ní láti padà sínú èdè wa nítorí inú èdè yẹn la ti mí. A ní láti gbọ́ àgbọ́yé èdè Yorùbá ká mọ nǹkan tí èdè náà ń sọ fún wa, ohun tí ń kọ́ wa, ẹsẹ̀ tí ń kọ́ wa láti gbé. Lóòótọ́ eléyìí àwọn àṣepọ̀ kan pa gbogbo ilé ayé pọ̀. Èyí báyìí wà nínú sábàbí ẹ̀yà yìí báyìí. Àmọ́ kò tí ì ṣòro. Ó ní láti rà àtúnṣe. Nígbà tí a bá ti nígbàgbọ́ wípé ká kọ́ èdè wa, ohun tó ṣe pàtàkì ni. Nítorí èdè àtàrà èdè la fi mọ ìran. Bó o bá lè sọ èdè ẹ kó yanjú, kó gbọ́ èdè ẹ bó ṣe tọ́ bó ṣe yẹ, kò sí ìgbèrú. O ò lè gbèrú. Ká sì ní àkọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ kì í ṣe pé ká máa wá lọ yá àwọn àkọọ́lẹ̀ ti àwọn Ìgbò ká fi máa kọ èdè wa lẹ̀. Náà ni nínú ààfin Alájàṣẹ́ Oníkòyí Abẹ́sàn látọwọ́ olóyè Tolúlàṣẹ ti kábíyèsí ọba Alájàṣẹ́ Oníkòyí Abẹ́sàn láti gbé Àyíbájì Ogbè jáde. Àyíbájì Ogbè yìí báyìí àwọn kóró ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ni, tí ń sọ ọ̀rọ̀ ni. Mo fẹ́ lè sọ pé alifábẹ́ẹ̀tì kan kò sí lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé tó sọ̀rọ̀. Alifábẹ́ẹ̀tì yìí báyìí ó bá wa ọmọ Yorùbá sọ̀rọ̀ ni. Ló wù mí pé nínú àtúnṣe ìgbésẹ̀ tuntun láti rí pé kí gbogbo àwọn ọmọ Yorùbá kó
kán lè gbọ́ èdè wọn alifábẹ́ẹ̀tì tuntun yìí báyìí ó yẹ pé ká kọ́ mo ń lọ gbogbo àwọn ọba tìlú Benin àti ìlú Nàìjíríà tìlú Togo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n nígbàgbọ́ nínú alifábẹ́ẹ̀tì yìí báyìí láti rí pé ká ṣe àtúnṣe tó péye àtúnṣe tó lóko àtúnṣe tó fìdí múlẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ní gidi jàmbá ńlá ni ká má gbọ́ èdè wa tá bá fẹ́ sọ̀rọ̀ fún lò tí ó kún régé inú èdè lédè náà láti máa sọ ẹ̀rí pé ó gbowó jáì nínú gbogbo Áfíríkà àti ní èdè kan tí ó pa gbogbo wa ẹsẹ̀ bàtà bá sì gbé fún àyíbájẹ́ ó gbé yí báyìí ni ó mú wa lálè fi kọ́ gbogbo àwọn ọmọ eré ilẹ̀ èèyàn dúdú ní wọ́n fi lè gbà wá gbọ́ làwọn náà fi máa bẹ̀ sí máa lo alifábẹ́ẹ̀tì yìí báyìí nítorí alifábẹ́ẹ̀tì yìí báyìí a lè lò sínú èdè gbogbo la lè lò sí àmọ́ ó fara mọ́ Áfíríkà wa níbí báyìí ó fara mọ́ erílẹ̀ aláwọ̀ dúdú wa ọba mi Elédùà kó ràn wá ṣe kí àyíbájẹ́ ògbé yìí báyìí kó lè gba ilẹ̀. Alifábẹ́ẹ̀tì náà tuntun ni fúnlẹ̀ adúláwọ̀ ṣe rí gbogbo èyí báyìí ó dúró ó wáyé lásìkò àwọn abónílẹ̀ àtìgbà tí wọ́n ti pín erílẹ̀ aláwọ̀ dúdú ní gbogbo èyí báyìí bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ la bẹ̀rẹ̀ sí kọ́ èdè wọn kí la fi ń kọ́ èdè wọn láti pé kí kún lè nífẹ̀ẹ́ sí wa nǹkan púpọ̀ ló bàjẹ́ lọ́wọ́ wa kì í ṣe àṣà nìkan wọ́n fi àṣà wọn fi kọ́ wa ni wọ́n sì fi ìgbésẹ̀ wọn fi kọ́ wa tó ṣe ń pé lénìí Yorùbá ò dúró láti ń pé kó ní ẹ̀mí kó tún dá nǹkan lẹ̀ mọ́ bí ó ṣe ń pé kó máa ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan ń tọ́wọ̀n òyìnbó fi kọ́ wa nìyẹn tó bá tẹ̀ lọ léèwé títí ọ̀bọ̀ ẹ̀sìn máa wáṣẹ́ láti ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan òpin ìgbà yòówù tí èyí báyìí bá wà ńlẹ̀ a lè gbèrú òun ló mú alábẹ̀ sí di costa la fẹ́ máa ṣe bí àwọn tí tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ láti máa fi hàn yí pé láti ń pé kó lè fi nífẹ̀ẹ́ wa ibi tí àwọn ẹ̀yà náà ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn ẹ̀yà wọn náà ti bẹ̀rẹ̀ nìyẹn adẹrú láyé pé wọ́n mú wa lẹ́rú wọn ò sọ pé wọ́n mú wa lẹ́rú wọ́n sì mú wa lẹ́rú abẹ́rẹ́ ẹ̀rọ àwọn ọmọ wa ni ìgbà tó bá ti lọ sí overseas tó ti lọ sí ẹ̀yìn odi ẹ rí i pé wọ́n bẹ̀rẹ̀ sí máa múra bí àwọn náà lọ agbádá yẹn wọn ò ní wọ̀ mọ́ ṣòkòtò tántínní òun ní ó kò sí náà kò sí léyìí tí ó fi gbogbo ọkùnrin wọn obìnrin wọn tí ó máa fi máa rùn tí ò sì sí nínú àṣà Yorùbá ń sọ̀rọ̀ kan fún yín wọ́n wà ní ìlú tó ń pè ní Switzerland àbí báwo lẹ ti ń pè ní Switzerland wàhálà nínú èdè English mo wá wọ dànsíkì mi kẹ̀mbẹ̀ mo wọ̀ lọ́jọ́ àìkú kan ni mo wọ̀
ni mo bá gbé fìlà mi abetí ajá mo gbé sí ni mo bá hòtẹ́ẹ̀lì mi kò jìnnà sí ibi station ti railway mo bá jáde láti gbé kí n yan mo wà nù ẹ̀ bí ìbò kan bá kọjá ló máa wò mí bí ìbò kan bá kọjá ń wò mí ni débi pé ọ̀kan wá dúró ló wá ń sọ fún mi pé mais vous êtes beau hein vous êtes joli hein kí ni sọ gbàbẹ̀ ó ní ẹ mọ̀mọ́ rẹwà o ẹ rẹwà nínú ọ̀ṣọ́ yín tẹ mú o ó mọ̀mọ́ dára o inú mi dùn èyìnbó ní sọ fún mi ló ní mo rẹwà ṣe wá ní ọjọ́ kejì nígbà tí mo fẹ́ lọ sí pàdé kan gẹ́gẹ́ bí conference ni mo wá gbé agbádá mo wá wọ̀ mo ga fìlà mi sí bó ṣe tọ́ bó ṣe yẹ ẹ jẹ́ mọ̀ pé nínú agbo yìí báyìí kò sí àwọn ẹni tí ò fún mi ní respect ẹ̀yin ẹ ló fi yé mi pé ẹ̀wù Yorùbá wíwọ̀ ẹ̀wù pàtàkì ni ẹ̀wù ọlá ni ẹ̀wù iyì ni ẹ̀yin ọmọ wa tẹ́ wàá lu ìbò ẹ jọ̀ọ́ ẹ gbé ìran yín ga kẹ́ máa wọ ẹ̀wù yín bó ṣe tọ́ bó ṣe yẹ a tún ní ẹ̀wù iṣẹ́ ẹ̀wù ẹ̀ṣọ́ ń kò yí ọmọ ẹ̀wù Ọ̀fà ẹ̀wù ẹ̀ṣọ́ nìyẹn ẹ̀wù iṣẹ́ ni nígbà tí a bá bẹ̀rẹ̀ sí polongo èyí a ní àwọn aṣọ níranran àwọn ìmúra níranran ta lè polongo ẹ̀ tó ṣe pé àwọn ìran míì gan lára wọn bẹ̀rẹ̀ sí máa wọ̀ wọn bẹ̀rẹ̀ sí máa lò kéyìí bá rẹ mọ́ tì wá lójú nítorí ìtìjú ló mú àwọn ọ̀pọ̀lọpọ̀ yà nípa àṣà wa nípa pàtàkì jùlọ àwọn oúnjẹ tá à ń jẹ béèyàn kan ò bá tí ì jẹ búrẹ́dì láàárọ̀ kò tí ì rí nǹkan kan jẹ a máa ń ṣe nǹkan kan ní ìlú wa ní báyìí oúnjẹ kan ní ara búrẹ́dì náà a máa ń pè ní bẹ́ńjú kò sí ohun tó lè fi jẹ ó fi mú tíì a máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí látara pákí láti ṣe ṣé wọ́n gbin pákí nílùú ìbò ṣé wọ́n máa ń gbin iṣu nílùú ìbò ibi tí ohun tá à ń pè ní táwọn ìbò wọn ń pè ní glass títí ń sọ̀kalẹ̀ òye nísì àwọn ohun tí àwọn baba ńlá wa jẹ nìyẹn òye nísì a sì lè yí a lè fi ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ nípa oúnjẹ jíjẹ a ní àwọn oúnjẹ tó dáa oúnjẹ tó fún ara lókun a ní lọ́pọ̀lọpọ̀ tó ṣe pé a lè máa jẹ ẹ wá àṣà wa láti mọ̀ ìṣe wa láti mọ̀ ìṣẹ̀ṣe wa ó bẹ̀rẹ̀ láti rí nǹkan mẹ́rin tó ṣe pé kò sí ẹ̀dá kan bá ńlá èèyàn kan tó lè sọ pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin báyìí ojú baba ńlá tòun ni a ti dá kò sí. Iná ni atẹ́gùn ni omi ni kàbí ilẹ̀ ibi tí ìṣẹ̀ṣe wa ti bẹ̀rẹ̀ ṣé baba ńlẹ̀ nìkan sọ pé ó lè sọ pé òun lòun dà kò sólú ẹ̀
ìgbàgbọ́ nìyókù. Àwọn ẹ̀sìn wọ́n gbé ẹ̀sìn wá kọ́ wa níbí, àwa náà pàápàá a sì wádìí ẹ̀ láti mọ̀. Àwa náà ní àwọn ànábì tó pọ̀ rẹpẹtẹ. Àwọn òjíṣẹ́ tí ọba mi fún wa ó pọ̀ rẹpẹtẹ. Ṣàngó ni, Ọbàtálá ni, Oòduà ni, Ọ̀rúnmìlà ni, bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀, Ògún ni, bẹ́ẹ̀ 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 tó ń pọ̀ rẹpẹtẹ. Wọ́n á pe gbogbo ẹ̀ fún wa gẹ́gẹ́ bí kíni ohun tí ò dáa ni wọ́n pè fún wa. Èṣù wọ́n fi yé wa pé kò dáa. Mùsùlùmí ò sì lè dúró kó má ṣe pé kó tó lè ka ohun tó wù. Wọ́n sọ a'udhu billahi minash shaitani rajim. Wọ́n sọ pé èṣù ẹni ẹ̀kọ́ ni, wọ́n pè léṣù. Yorùbá ò mọ èṣù gẹ́gẹ́ bí ẹni ẹ̀kọ́. Ó mọ èṣù gẹ́gẹ́ bí ẹni tí ń lànà fólú ẹni, ọ̀nà rere nílà fólú ẹni. Bí ò bá sí èṣù, kò sẹ́yàn kan tí ó sì ọba Allah tó ń sọ. Donc olùkọ́ ni, olùkọ́ ayé ni. Àwa nígbàgbọ́ wípé èṣù olùkọ́ ni, ẹni tí ń lànà rẹ̀ fólú ẹni. Bí mùsùlùmí ò bá gbàgbọ́, ó fi ṣe tiẹ̀ ni. Àbẹ́rẹ́. Nítorí nínú Islam gan, èṣù bá ó kéde. Ó ní òun máa gbàgbá níwájú fún òun máa gbẹ̀yìn fún ọgọ́ tún òsì, òkè, ilẹ̀ àtàárín. Àmọ́ fún àwọn ta ni? Àwọn aláìgbọràn ni. Ó ní gbogbo àwọn tí tó jẹ́ ẹrú ẹ̀ rere òun ní kápá lórí wọn. Ǹjẹ́ kò ti fara mọ́ èṣù táwa náà mọ̀ níbí báyìí? Gbogbo èyí báyìí láti yí ọpọlọ wa ni. Àwa la mọ ohun tá a ṣe, àwa la mọ ohun tá a mú. Èní ìbáyìí ní sí a ní láti kọ́ mọ̀, a ní láti wá ìmọ̀. Nítorí a ti di mùsùlùmí, a ti di Christian, a sì wà nínú ìṣẹ̀ṣe. Èyàn ni ká ní pé ọpọlọ tó péye, ìmọ̀ tó péye láti wá láti mọ̀. Ọba mi ò ṣàìfẹ́ràn kan. Ọba mi ó jíṣẹ́ káàkiri ni. Kò sì tako ara ẹ̀. Kò tako ara ẹ̀. Èyí báyìí ni wọ́n fi kó wa látàjẹ. Èyí báyìí ni wọ́n fi sọ wá nù. Ní àwọn pásítọ̀ ń ṣàlàyé kan fún mi. Mo wà nínú ẹgbẹ́ àwọn ẹ̀sìn. Pásítọ̀ kan á ṣe bí ẹni pé ó fẹ́ lọ ṣe dọ́kítọ́rà ẹ̀. Àbí báwo lẹ ti ń pè ní inú English? Doctorate. Ó sì fi àṣelérí òrìṣà. Kò sí á mọ ohun tí ń jẹ́ òrìṣà. Mo ní orí nísì. Orí ta ṣàlẹ́ṣà láwùjọ ènìyàn ni. Àwọn tá yàn fún yín ni lòrìṣà. Èyàn ni ká ní pé àwọn òjíṣẹ́ ni. Báwa ṣe ń pè nìyẹn. Àwọn eléyẹn là ń bọ̀wọ̀ fún. Gbogbo ẹni tí sì ti ń tẹ̀lé ìlànà ohun tó sọ lẹ̀, òun ní ń tẹ̀lé Elédùmarè. O ò mọ̀, o sì fẹ́ àlọ́sọ. O rí pé o ti kó ìlú wa sí ìyọnu báyìí. O ti fi àpẹẹrẹ tí ò dáa nípa ìlú wa, o ti fẹ́ fi hàn àwọn òmíì.
ohun tó ṣe tí àwọn head of state wọn máa ń dúró tó máa bú wa ni. èyí ni ká ní pé mò ń gba gbogbo ọmọ Yorùbá nímọ̀ràn wípé kó má dàbí omi adágún. gbogbo yìí báyìí á ṣe lérí sùúrù àwa mà ní. a tún gbọ́dọ̀ wá ìmọ̀ tiwa náà láti máa bẹ̀rẹ̀ sí máa fi kọ́ àwọn ọmọ wa bó ṣe tọ́ bó ṣe yẹ. nítorí àti ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ òde. àti ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ òde. tó bá kọ́ ọmọ ẹ dáadáa nínú ilé ẹ dájúdájú ló mẹsẹ̀ tí ó gbé níta. nítorí lẹ́nìí a tún lè gbé láti má ṣe àṣepọ̀ pẹ̀lú ìta àbẹ́yìn òdì mọ́. nítorí a wà nínú kátàkárà. a wà nínú kátàkárà. èyí báyìí a wà nínú wípé ká gbé dúkìá tí ọba náà fún wa ká fi gba nǹkan míì níta. èyí báyìí ó ṣe pàtàkì nínú àṣepọ̀ nínú ilé ayé. gbogbo èyí báyìí láti ṣe ìwọ̀ntúnwòsí ẹ̀ láfi mọ ẹsẹ̀ tí a gbé. ìṣe tuntun àyípadà tuntun lọ́tùn òun la láti ronú sí nínú àwa Yorùbá. nítorí ẹ̀sìn táwọn wí báyìí àwọn ẹ̀sìn táwọn wí báyìí ó gbalẹ̀ gbàbí gbogbo. a sì ní láti máa rántí èwo ni ọba wa Elédùmarè fáwa náà. ṣé tiwa ò dá ní la fi ń gba tiwọn ni. lópin ìgbà yóò tí a bá ti lè rorí ká rí pé tiwa náà ó tẹ̀ dá ju tiwọn gan lára lọ. rí pé inú ìyọnu a máa wà nínú yìí báyìí lójoojúmọ́ nígbà yóò tó lè ṣe. ìmọ̀ nípa ẹ̀sìn á wà. ìmọ̀ nípa ohun tí ọba wa fún wa níbí báyìí a sì wà. èyí tó burú mbẹ a yọ kó mbẹ. èyí tó da a fara mu a sì wá gbèrú ẹ. ẹ rí i pé a ní àṣeyọrí nípa ẹ. nítorí pé nǹkan kan ni mo kọ́kọ́ fẹ́ kọ́ yín. ẹ lọ ní sùúrù. nítorí ìbínú kò ṣe nǹkan kan. gbogbo ẹni tí tó ń gbẹ́nu lé ọba Ọlọ́run má jẹ́ kí àṣìṣe ó bá wa o. èèwọ̀ ni. èèyàn kan ò kì í sọ̀rọ̀ sọ́ba nítorí kábíyèsí ni wọ́n. èyàn ní ká ní pé aṣojú ọba Elédùmarè lórí ilẹ̀ òun ni àwọn kábíyèsí. olùjẹ́rìí àwọn orúkọ àkìjẹ́ Elédùmarè lórí ilẹ̀ làwọn kábíyèsí. èyàn ní ká ní pé kán rántí ipe ọmọ olúàbí ọmọ olú ẹbí ni wọ́n. ẹbí rere ẹbí Yorùbá kọ́ má gbàgbé ẹ̀. kán tún padà wọnú ara wọn. kán kún fọ́gbọ́n àtòye àti sùúrù. gbogbo ohun tá fẹ́ ṣe yíba ìsùúrù ló gbà. ìmọ̀ ọgbọ́n àtòye. ọgbọ́n tá fi ń ṣe nǹkan tí nǹkan náà máa ń pẹ́ tí máa ń gbèrú sí dáadáa tí máa ń mú fàyàbalẹ̀ wá lórí ilẹ̀. òun la dájú kọ yìí. wọ́n rọ gbogbo ọmọ Yorùbá ibẹ̀ lọ ṣe sùúrù. ẹ má gbé ẹsẹ̀ àgẹ̀rẹ̀. ẹ
ẹ ṣe sùúrù, ẹ má kọlu àwọn ọba, ẹ má sì kọlu àwọn olúwo ayé. Abẹ́rẹ́ gbogbo agbára tábà ní ire láfi ṣe o, ire láfi ṣe, a sì fi kóra wa kó nínú ìyọnu ni, inú wàhálà ni, ìfàyàbalẹ̀ ó tẹ̀wọ̀n nínú ìlú wa, láàrin wa àti àṣepọ̀ wa pẹ̀lú gbogbo ẹnikẹ́ni. Ẹ jọ̀ọ́, ẹ dákun, ẹ fi yèdénú, kẹ́ ṣe sùúrù, èròǹgbà ní dáadáa ló ra múṣẹ, gbogbo ẹ̀ ni ó tùbà ni ó tùṣẹ fún ọ̀kọ̀ọ̀kan nínú wa, a sì wá gbádùn, a rí i pé amúnádóko àjèrè ilé ayé bí ó ṣe jẹ́ fún wa nìyẹn. Láwa di ìran tí ilé ayé gan lára wọn máa fi máa tákà. Ọ̀yọ́ yìí ṣe bí ẹlòmíì o, àkọ́wà Ọ̀yọ́ lónìí a fi ń ṣe nǹkan ni, eré ẹsẹ̀ tí àwọn bàbá gbé wa sí nìyẹn. Gbogbo àwọn ọba Nàìjíríà, gbogbo káfíńtà látòkè délẹ̀, ẹnu àṣẹ ẹni wọn àṣẹ tí ò sì sí fún wọn. Gbogbo ohun tó ń bá sọ ló máa rí bẹ́ẹ̀, ló máa jẹ́ bẹ́ẹ̀ ni. Ìfàyàbalẹ̀ ni ó sì máa jẹ́ fún gbogbo ọmọ Yorùbá ní Nàìjíríà káfàtà. Àṣẹ o, èrè. Alifábẹ́ẹ̀tì náà ni Oòduà sì nìyẹn. Gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire, mo pè wọ́n sí àkíyèsí èyí. Tó bá ń ṣe ọmọ lẹ́yìn Oòduà lóòótọ́, ìyẹn kún gba alifábẹ́ẹ̀tì Ìgbò láti ààfin Alájàṣẹ Oníkòyí Abẹ́sàn. Ọmọ wa Tolúlàṣẹ ni ọba wa fi kẹ́, lẹ́yìn ìgbà tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà láti ìmọ́lẹ̀ kó tẹ̀ wọ́n, lẹ́yìn ìgbà tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsúre kí ìmọ́lẹ̀ kó tẹ̀ wọ́n lérí erílẹ̀ aláwọ̀ dúdú, kí káríbi lè máa gbèrú sí rere. Àti inú ẹ̀mí yìí báyìí ni alifábẹ́ẹ̀tì yìí báyìí ti jáde. Nítorí ẹ̀ bẹ́ẹ̀, mo rọ gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi níbikíbi tó ń bá gbé wà, wọ́n gba alifábẹ́ẹ̀tì yìí báyìí gbọ́, wọ́n bẹ̀rẹ̀ sí máa lò ní kíákíá, kí gbogbo ilé ẹ̀kọ́ ti Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí máa lò. A lè fi kọ́ gbogbo èdè Áfíríkà, Haúsá ni, Fúlàní ni, Ìgbò ni, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni, Ashanti ni, ní Ghana ni, lọ́dọ̀ wa ní bíbáyìí Bàrìbá ni, Dẹ̀ndí ni, Fọ́n ni, Ẹ̀gùn ni, kò sí ìwé èdè tí a lè fi kọ́. Alifábẹ́ẹ̀tì Oòduà ni, ó sì dúró lérí Ifá Àyíbájì Ògbè lórúkọ ẹ̀. Àyíbájì Ògbè dífá tiẹ̀, Ọlọ́run mi ni ìwúre, kí sí iṣẹ́ kí gíyè pẹ́. Ìdàgbàsókè tí ó mú bá ilẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ ni pé ó dúró lérí òjíṣẹ́ ńlá tí ọba wa tí Olódùmarè fún àwa ìran dúdú.
níbí báyìí òjíṣẹ́ náà ní Ọ̀rúnmìlà bàbá Ifá tó gbé Ifá wá. Ẹ sì rí pé ọ̀rọ̀ ló sọ, kò sí èèyàn kan tí ó lè jiyàn Èjìogbè. Kò séèyàn kan tó lè jiyàn Èjìogbè dífá tìẹ, nítorí Ọlọ́run mi ni ní wúre sí nǹkan kọ̀ọ̀kan kígi kí tí sì ń ṣe kígi lè pẹ́. Ẹ rí pé ọ̀kọ̀ọ̀kan nú wa á dàbí igi ni. Bígi Yorùbá ó ṣe pẹ́ tí ó máa fún èso rere, òun ni álífábẹ́ẹ̀tì báyìí. Láti inú èdè Yorùbá, ìgbèrú tó dáa, ẹ rí pé àwọn Ṣáínà àkọlé wọn ó dàbí ìrìn ẹdìẹ ni. Síbẹ̀síbẹ̀ ẹgbọ́n ṣe gbẹ̀rẹ̀ sí gbèrú nísì. Gbogbo ìlú erílẹ̀ tó ní àkọlé ó ti di dandan, tó lákọlé tiẹ̀ ó ti di dandan pé kó gbèrú. Nǹkan àkọ́kọ́ nìyẹn. Tẹ́ bá jẹ́ ìran tó dáa, erílẹ̀ tó dáa, tẹ́ bá ní àkọlé ẹ lè mọ́ra yín. Nítorí èyí báyìí kò nínú ohun, ó kò nínú kóró ọ̀rọ̀ ohun tó wà nínú, ó kò nínú ẹ̀. Kí ló wà nínú Yorùbá? Ohun tí ó wà nínú Yorùbá òun ni ilé tí wọ́n bá ti ń ké yìí báyìí, ẹ sì máa rí pé àwọn orúmọlẹ̀ ó máa sọ̀kalẹ̀ sínú ilé yẹn láti máa súre fún wọn. Èyí báyìí ẹ rí pé ìgbàgbọ́ nínú Yorùbá ló máa gún régé ni. Nígbà tá a bá fẹ́ kọ ohun tá a kọ, tá a kọ sínú eré ọwọ́ wa, á bẹ̀ sí máa gbèrú. Àìmọ́ ní alifábẹ́ẹ̀tì nínú èdè wa lérí ilẹ̀ aláwọ̀ dúdú, ó fà ní tó ń pé ìlọsíwájú náà ààrin náà jù bẹ́ẹ̀ náà lọ. Èwo la fẹ́ fi hàn àgbáyé? Èyí tá fi ń kọ Yorùbá, tá bá fi hàn àwọn òyìnbó, wọ́n ní design wọn náà design tàwọn náà la fi ń kọ kíní wọn. Èyí báyìí nísìn tiwa gan lèyí báyìí, tinú ẹ̀mí Yorùbá gan lèyí báyìí. Àbẹ́ẹ̀rẹ̀, nítorí ó lẹ́tọ̀ọ́ káwa náà ká ní tiwa lèyí. Ẹ sì rí pé òpó ìgbà yóò tábà bẹ̀rẹ̀ sí máa lò bó ṣe tọ́ bó ṣe yẹ, á bẹ̀rẹ̀ sí máa gbèrú lérí ilẹ̀. Àwọn ọmọ tuntun, àwọn ọmọ rẹ lọ́ba mi ó máa fún wa bí nínú ẹ̀jẹ̀ tuntun. Àbẹ́ẹ̀rẹ̀, èyí báyìí ó rí báyìí ló sì jẹ́ báyìí. Ní pé àti ọwọ́ ẹni tó ti jáde Tolúlàṣẹ, a gbìyànjú pàtàkì jùlọ lérí ilẹ̀ Ọ̀ṣun. Àbẹ́ẹ̀rẹ̀, àwọn gọ́vnà wa Arẹ́gbẹ́ṣọlá wọ́n mọ̀ nípẹ́, àwọn òmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ nípẹ́. Lẹ́yìn odi, kódà àwọn ẹlòmíì wọ́n ti fi ń kọ́ra wọn lẹ́yìn odi báyìí. Nǹkan ìrànlọ́wọ́ tá kan tọrọ lénìí náà ni pé kó jẹ́ ti gbogbo ọmọ Yorùbá. Tí gbogbo ọmọ Yorùbá bá gbé láwùgẹ, tí àwọn gómìnà wa tán bá lọ́wọ́ sí, ẹ rí pé ló gbalẹ̀ ní Nàìjíríà. Àwọn Haúsá,
Ìgbò gbogbo wọn gan alára àwọn náà gbà ló wà fọ́nká sórí ilẹ̀. A ti ń kọ lọ́wọ́lọ́wọ́ báyìí díẹ̀díẹ̀ nínú ìlú wa, ìlú Benin báyìí. Ohun tó kàn ṣe ní láàmú tó bá ṣe ń pé ń bá mọ̀ pé a bá wa lọ sí eré àwọn kóró ọ̀rọ̀ yìí báyìí, ń bá pe àwọn ọmọ tó mà ní gidi, ń bá pe wọn wá sí ibi báyìí. Bó ṣe jẹ́ gan-an ló sọ yẹn. Èyí báyìí a tẹ̀ ti gbé gbèsè àwọn fọ́rọ̀mù tó wà ní ìlú wa ń bí báyìí. Gbogbo wọn ti ń kọ báyìí nínú àwọn fọ́rọ̀mù yẹn. Ohun tí mo wá ń rọ àwọn ọba wa, àwọn ọba Yorùbá, láti rí àwọn bàbá wa Ọọ̀ni Ìrìṣà ẹni ìtàn tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ fi pe orúkọ ẹ̀, àti Aláàfin Ọ̀yọ́ bàbá mi, nítorí bàbá mi ni. Gbogbo ọmọ Àjàṣẹ káfátà látòkè délẹ̀ ni wọ́n ń pe Alájàṣẹ ní ọmọ Aláàfin Ọ̀yọ́. Mo ń lọ gbogbo wọn àti àwọn ọba ńláńlá gẹ́gẹ́ bí Àjèrò, Ọlọ́yẹ, Ọ̀ràngúnléèlà, àwọn bẹ́ẹ̀ Aláké, àwọn bẹ́ẹ̀ lọ. Kàn ronú sí èyí báyìí. Ẹ rí i pé tí tàbá mọ̀ yìí tí àwọn ọmọ Yorùbá gbẹ́gbẹ́ sí lò, àwọn nǹkan míì wà tí èèyàn ò lè sọ síta tí wọ́n yà tètè kọ sí ara wọn kó tó di pé ló balẹ̀. Ló wù mí kí gbogbo ọmọ Yorùbá kàn sọ di òfin, kàn sọ di àṣẹ fúnra ara wọn láti kọ. Kéyìí báyìí ó sì jẹ́ ìfẹ́ inú àwọn gọ́vnà lérí àwọn erílẹ̀ Yorùbá, kó jẹ́ ìfẹ́ inú wọn kí wọ́n ṣèpàdé lórí ẹ̀, nítorí ibìkan náà ni láti bẹ̀rẹ̀, ibìkan láti bẹ̀rẹ̀. Gbogbo ẹni tí ó bá dá dúró ló organize ẹ̀ ni ó fi lè dá dúró. Mo sì rí pé alphabet ó jẹ́ irinṣẹ́ ńlá kan, irinṣẹ́ ni, irinṣẹ́ ìgbèrú ni, irinṣẹ́ ìdàgbàsókè ni, irinṣẹ́ ẹ̀mí ni, irinṣẹ́ ọmọlúàbí ni. Nítorí báyìí kí gbogbo Yorùbá ó dìde, ó gbé ẹsẹ̀ yìí báyìí, ó lè fi lè tù wá lára. Gbogbo ohun tá a fẹ́, gbogbo ẹ̀ láàrin nínú àṣẹ Olódùmarè. Ó ti dájú pé Elédùmarè, Elédùà, ó ti kẹ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire. Ó kẹ́ wọn nípa ọpọlọ tó fún wọn, ó kẹ́ wọn nípa ẹ̀mí ìyè tó fún wọn, ó kẹ́ wọn nípa làákàyè tó fún wọn, ó kẹ́ wọn nípa ọgbọ́n àtòye àti ìmọ̀ ńláńlá tó fún wọn. Ọba mi ò ní jẹ́ kí ìbà yóò parẹ́. Gbogbo ibi tí a bá gbé wà, ẹ máa lásìkò níbẹ̀. Gbogbo ibi tẹ́ bá gbé wà, ẹ máa rówó lò. Àlọ́ yóò máa da, àbọ̀ yóò máa dùn, ara máa le fún yín ní dáadáa, tọmọtọmọ bí àkàrà. Ọba mi ó yẹ gbogbo àwọn ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá wọ́n di àwọn ọmọ tí a fi ń tọrọ ọmọ lórí ilẹ̀, tó ṣe pé tí wọ́n bá rí wọn, nǹkan kan ò ní lè ṣeé ṣe. Ẹ mú ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ni ó rí fún ọmọ Yorùbá. Ló dáa fún yín o. Ẹ máa rí náà, ẹ máa rí lò.
ìgalẹ̀ máa ga o níbikíbi tí ẹ bá wà. Ojú rere ni ó máa wò yín o, ẹ̀yin náà sì máa fi ojú rere fi máa wo gbogbo. Sùúrù tó péye ọba mi ó jogún ẹ̀ fún yín o. Àlùbáríkà ìgbélé, àbáríkà àlọ́ àbọ̀ ọba mi ó jogún ẹ̀ fún yín o. Ló dá fún yín, ló dá fún yín. Ẹ yè, ẹ yanjú, ẹ sì mókè ní agbo ènìyàn. Kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀ nínú gbogbo agbára Elédùà. Àṣẹ o, ire. Àṣẹ o, ire. Àṣẹ o, ire.